Hello. Ẹ káàárọ̀ mà. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ ìmọ̀ràn yín lórí àwọn fẹ́rẹ̀ǹsì mi. Àwọn méjèèjì ti di páàtì àgbọ̀júmọ̀ ọjọ́ wà pọ̀. Àwọn méjì ni mo ń lè fún dáadé rẹ̀. Náà ti kọ́ di long story short, dáàdì mi sì kì báyìí. Sípẹ́ ẹ̀jẹ̀ kìí ṣe pé bóyá wọ́n fi sí wọn. Bọ̀lú mi ò sí ní Ìbàdàn. Ẹ̀gbọ́n mi náà ló ò sí ní Ìbàdàn. Náà ṣe dáàdì wa nìkan ló ń dágbé báyìí. Dáàdì wa sì fẹ́ àwọn ìyàwó mi nígbà tọ́tọ́ ti kúrò lọ́dọ̀ wọn o. Ṣé wọn understand mi? Ó ń gbọ́ yín mà. So náà sì wọ́n ní àwọn ọmọ wọn fámìlì ẹyọ pé nígbà bẹ́ẹ̀ sọ́dọ̀ èmi dẹ̀ ti máa rí. Ìwọ lóbìnrin pé nígbà bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ yòókù tí dáàdì mi bí kò sẹ́ni bẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn wà àárín ìmọ̀ mọ́ọ̀tì pa àwọn lẹ́yìn káfẹ́ ṣe nǹkan kárí nǹkan kálukú padà sọ́dọ̀ ìyá ẹ̀. Ẹ̀gbọ́n mi ò tí màá rí bọ̀ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wà tó ń kọ́wé dé. So àṣìṣe báyìí àwọn fámìlì ìwọ ní obìnrin ìwọlé ọkọ nígbà bẹ́ẹ̀ sọ́dọ̀ ìwọlé ọkọ ṣe kíkọ́ kan nígbà tó main time tí mo kàn mọ́ ọ̀sán lẹ́nu tó bí wá bí èyí. Èmi àjọkọ mi tó jẹ́ pé we are like cat and rat nínú ilé. I don't feel comfortable with my daddy with us. She understand. She just said that we kò sọ anything kò lè sọ̀rọ̀. Èyí bí yá bí dájú ẹ̀ ṣe wúlò kò sọ̀rọ̀ but me sef I did not even feel my husband in the house. She understand me ṣá. Ó yé mi dáadáa. Mo ní láti sọ fún ọ pé ó yá kan àmà lọ́lé mi kí wọ́n lọ sílé wọn. Then mo wá feel guilty. This is nǹkan tí mo dẹ̀ ṣe wà òkè. And then he's even happy nígbà tó wá sọ́dọ̀ mi ìgbà tó tún lọ padà sí fún ẹni náà dá wà ní dá ṣe oúnjẹ dá ṣe everything. So ìjọ mi kò ní di advice mi ìjọ. Arábìnrin kí ni èjì yín mà? Èmi 29 báyìí. Kí ni èjì dáàdi ń sìn? Dáàdi mi ṣe máa dáàdi mi 59 going to 60 báyìí ní ilé ẹgbẹ́ kan. Kí ni nǹkan tó ṣe wọ́n gan mà? Wọ́n bí let me say it lead to stroke but wọ́n kò tí ì reach stroke because doctor sọ fún wa ni pé ó fẹ́ lead sí stroke. Lédè kan sìn àgbékalẹ̀ yín yé mi dáadáa torí pé dáàdì mi gan láti ilẹ̀ kékeré lẹ ti kúrò lọ́dọ̀ dáàdì. Wọ́n mi dẹ̀ bí ọmọ mélòó fún dáàdì? Àwa méjì náà ni wọ́n ní ibi fún dáàdì. Fún dáàdì. Ẹ̀yin la kọ́ bí? No, èmi ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì. Mo lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ tẹ́ máa ṣe ń sìn báyìí. Ṣe rí máa sọ kankan lórí ètò yìí. Ó lè fẹ́ wà controversial díẹ̀ bẹ́ẹ̀ mo máa sọ. Ìwọ tó jẹ́ ọkùnrin tó ń gbọ́ mi ń dédé àkókò yìí lórí ètò ìgùn ìgbéyàwó gbọ́ tí mo fẹ́ sọ yìí o gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí o ó lè fẹ́ fa àríyànjiyàn nígboro ṣùgbọ́n gbọ́ tí mo fẹ́ sọ ẹ̀rù ilé ayé abà mí nígbà míì ẹ̀rù Ọlọ́run aṣẹ̀dá fúnra rẹ̀ abà mí nígbà míì Ìlọrí ojúgò kò sí ẹ̀dá tó mọ̀ọ́lá Ọlọ́run máa jù wá lọ púpọ̀ o Ọlọ́run máa tóbi ju bá ṣe ń pè lédè lọ o tí n bá sọ lórí ètò ń sìn pé tí ara bàbá ìyàwó rẹ ò bá yá wọ́n tó jọ́kùnrin tó ń gbọ́ mi tàbára ìyá ìyàwó ò bá yá ìwọ tó jọ́kùnrin tó ń gbọ́ mi dédé àkókò yìí wàláhì tó bá mú wọn sọ́dọ̀ tó tọ́jú wọn ó ṣáà ń tọ́jú ẹni tó mọ̀ rí tó wà níta tó tọ́jú wọn tó rí pé ibi tó ká bàbá ìyàwó ẹ̀ mọ́ nínú ayé tàbí ibi tó ká ìyá ìyàwó ẹ̀ mọ́ nínú ayé wọn ní olùrànlọ́wọ́ kankan mọ́ lẹ́yìn ìwọ tó jí ọkọ ọmọ wọn àti ọmọ wọn tó fẹ́ ìtí bàbá ìyàwó ẹ̀ fi máa kú dànù tí ìyá ìyàwó ẹ̀ fi máa kú dànù tó bá mú wọn sọ́dọ̀ tó tọ́jú wọn má jẹ́ kí n tàn kó bùkún nínú láti Ọlọ́run ṣe fún ẹ̀ ó fẹ́ fi jalè Ọlọ́run aṣẹ̀dá ni
ó fẹ́ fi kọ́fọ́ ọlọ́run aṣẹ̀dá, ó fẹ́ fi gba èrè lẹ́nu wọn ni. Àwọn nǹkan tó dá yàtọ̀ tí wọ́n ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe yẹn, iná ni ọlọ́run aṣẹ̀dá ó ṣe ṣe oore tó dá yàtọ̀ fún ẹ̀. Ọlọ́run lẹ́yìn màláìkà, ẹ wo ọmọkùnrin yìí, bàbá ìyàwó ìyá ìyàwó ẹ̀ wọ́n wà ní kòríta àárẹ̀, ó dẹ̀ tọ́jú wọn, ó mú wọn sọ́dọ̀. Bàbá rẹ̀ náà ni wọ́n ṣe, wàláhì ìyá rẹ̀ ni wọ́n ṣe. Obì tó lọ sípò olóyún torí títí ẹ àwọn náà bí. Obì tó wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run torí títí ẹ nígbà tó fẹ́ bímọ kí wọ́n lè bá rí ọmọ tiẹ̀, àwọn náà bí. Ọ̀nà náà wò dàgbà, wọ́n wà nípò àárẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká ṣàánú àwọn tá a bá jọkùnrin, ẹ jẹ́ ká ṣàánú àwọn bàbá ìyàwó ìyá ìyàwó wa. Ẹ mọ̀ jẹ́ wọ́n kábàámọ̀ pé wọ́n lọ́hùn ká sì wá sọ pé ọmọ mi tí mo bí ó wá jọkùnrin ni kì bá dẹ̀ tọ́jú mi. Bóyá torí pọ́bìnrin tó jẹ́ ni ò jẹ́ kọ́kọ́ rẹ̀ kó wò mí sẹ́ẹ̀kan. Wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹgbọ́n tí arábìnrin sọ ń sìn wípé guilty conscience ń dà wọ́n láàmú bọ́ ṣe ní kí dáadáa wọn máa lọ yẹn. Ká nígbà tí bàbá yẹn dé, ọkọ wọn ń gba wájú, ó ń gbẹ̀yìn, ó ń gba wájú, ó ń gbẹ̀yìn. Arábìnrin gan àwọn ò ní sọ pé kí bàbá àwọn máa lọ. Ẹ rí i pé arábìnrin wọn kì í sọ máa lè. Ẹ̀jẹ̀ bàbá yẹn ló wà ní àgọ́ ara wọn. Bàbá wọn mú sọ́dọ̀ nílé ọkọ tí wọ́n wà. Wọ́n tún á discharge bàbá wọn tán pé bàbá dáadé máa lọ lé. Ọkàn wọn ò tún wá sinmi pé wọ́n lọ́hùn ṣé kí n ṣe bẹ́ẹ̀ fún bàbá mi. Gbogbo ẹ̀ látòkè délẹ̀ ọwọ́ àwọn ọkùnrin ló wà. Ẹ tún wá gbọ́ tí mo fẹ́ sọ yìí. Ó tún wá wà lọ́wọ́ ọwọ́ tó jí obìnrin náà. Torí wọ́n tó jí obìnrin tó ń dọkọ ẹ láàmú, tó ń dàgbé sí ayé ọkọ ẹ láàmú. Tí bàbá àti ìyá rẹ bá sì kì í tí ó sọ ni pé wọ́n bá jà fáàbù o. Ṣé mo ń sọ̀rọ̀? Ó ń fi ìgbésí ayé dọkọ ẹ láàmú. O gbọ́dọ̀ sọkọ ẹ lẹ́nu. Ó ń fi tìǹà tí ìgbésí ayé ọkọ ẹ ò rógolo. Ojúmọ́ kèèpè kan ní fọ́kọ ẹ. Tí bàbá rẹ àti ìyá rẹ tára wọn ò bá yá, èyí tó sọ ni pé ṣé wọn sáàtì ìmí kanlẹ̀, kò ní wò wọ́n sẹ́ẹ̀kan. Ìlọrin ṣé mo ń sọ̀rọ̀? Gbogbo ẹ wọnú ara wọn ni. Ọkùnrin tí ó ṣe bẹ́ẹ̀ náà tí ó fojú rẹ̀ wo àwọn tó jẹ́ bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹ̀ á jẹ́ pé ọmọ wọn jẹ́ ọmọ alálùbáríkà. Ó jẹ́ ìyàwó òdùnnú, ó jẹ́ nọ́mbà tó dáa. Arábìnrin ẹ̀ mọ̀ tẹ́ máa ṣe. Ṣé ibi tí dáàdì ń gbé ò jìnnà sọ́dọ̀ yín? Kò jìnnà púpọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ wọ ẹnìkan ládùúgbò báyìí tí ó mọ̀ tọ́jú dáàdì. Kẹ́yìn náà wá máa lọ bẹ̀, ó ti ẹ̀ kéré tán bí èmejì ẹ̀mẹ́ta lọ́sẹ̀ báyìí. Kẹ́ ẹ mú bí iṣẹ́, kẹ́ ẹ dẹ̀ wọ ẹnìkan tí ó mọ̀ tọ́jú dáàdì ládùúgbò tẹ́ máa fún lówó lọ́sẹ̀ ni tàbí lóṣù. Ṣé ẹ ti gbọ́ mà? Ètò ẹ̀ lè ṣe é sìn nìyẹn fún ìgbà díẹ̀ tí Ọlọ́run máa ní kí dáàdì kára wọn wà òkè. Ìkí mẹ́rin lè mú wọn sọ́dọ̀ àbí? Tí ọkọ yín bá gbà pé kẹ́ ẹ mú wọn sọ́dọ̀, ṣé ó ti yẹ yín máa. Ọkọ mi gbà ò bọ̀ èmi gẹ́gẹ́ ni pé sílẹ̀ àtọkọ mi ṣe máa ń ṣe nínú ilé a lè ṣe bẹ́ẹ̀ dáàdì mi. Tí dáàdì mi bá wà lọ́dọ̀ wa ó máa wà nílé throughout. Ẹ mọ̀ èmi wà fẹ́ wà pẹ̀lú wọn láti máa. Ẹ fi presence ọkọ yín mọ́. Dáàdì yín yẹn gbogbo time yín àwọn lẹ́ ń lò pẹ̀lú àbí. Full concentration, ẹ ṣe tọkọ yín bá support kẹmú dáàdì ẹ farabalẹ̀ bó tèmi arábìnrin. Tí ọkọ yín bá support kẹmú dáàdì yín sọ̀rọ̀ kẹfìjọ tọ́jú wọn. Bàbá ẹ̀yin méjèèjì ni. Ìmọ̀ wí ń jẹ́ kẹ́ ẹ mọ̀ gbọ́. Bàbá ẹ̀yin méjèèjì ni. Ẹjọ́ pawọ́pọ̀ ẹ tọ́jú bàbá wọn ṣe yọ̀ǹgàn náà wọ́n jìn. Àárẹ̀ ló máa ń gbòòyàn. Tẹ́yìn bá wo 70 ẹ rí bàbá mi 70 bíi 60 55 lè máa pè é. Kí ló fà á? Ọlọ́run ò jẹ́ káàárẹ̀ wọlé sínú àgọ́ ara ẹ̀. Ẹ dẹ̀rọ ọmọ 30 years míì tí bá ti ń ṣàìsàn ọmọ 40 years yóò ti gbójọjú orí ẹ̀ lọ. Àìsàn ló máa ń gbòòyàn. Ọ̀nà bàbá yín sì jìnnà. Ẹ mú wọn sọ́dọ̀. Bàbá yín sì wọ́n sì máa
wọ́n á wà òkè wọ́n á tún sọmọ ṣé ẹ mọ̀ tí wọ́n kàn sọmọ. bẹ́ẹ̀ ni sá. bẹ́ẹ̀ tí mọ̀ ni. ẹ tọ́jú dáàdì tó bá ti support kan ẹ mú wọn sọ́dọ̀ ẹ sáré tọ́jú wọn pápá ń sin ẹ̀dọ́wọ́ bò wọ́n kán wà òkè kán jẹ lásìkò kán sùn lásìkò kán lògùn wọn lásìkò kán padà sí street ṣó ti yẹ yín mà ẹ̀yin gan tó máa gbọ́mọ fún dáàdì yín ẹ ṣàmì tó bá ti wà òkè ẹ ṣàmì bẹ́ẹ̀ gbọ́mọ fún dáàdì yín tí bá mọ dáàdì yín mi ò gbọ́mọ fún wọn ó dàbọ̀ mà àbáyé ṣe bẹ̀rẹ̀ ayé ẹ̀ ní ẹ̀kú kalẹ̀.